jẹ́ ọmọ ìbílẹ̀ ilé Èkó àwọn láti iléèwé Gújẹ́ Nigerian Primary School. So a fẹ́ fún wa ní ọ̀rọ̀ ṣókí àti ní èdè àṣà wa wà fẹ́ tó máa bá a ká lọ láti gbọ́dọ̀ gbàrà ní àkókò ọ̀yà. Oríkè Elédùmarè olóńgbà ẹgbà gbèsè nàbà mi Elédùmarè ọba àràbà yìí ara mi ògbé wúyá sọlá ògbé ní adélébà ṣòro ìrànlọ́wọ́ ọba òkúta olóṣù iná alágbádá iná ọba tó tó ta aláṣẹ ilé lọ́rọ́mọ ní káyàtì olúwa orúkọ rẹ ti ní ìpè ìgbògbò ayé ọba àpárá ayé ọba ọ̀sẹ̀ ayé olúwa lókèlè gbàngbà tó sọ̀rọ̀ àgbákò lórí jẹun ọba jẹmọ́ ti ti bá ṣe arúgbó ọjọ́ alágbádá ìtura ìrẹ́ ẹjọ́ má ti ẹjọ́ yẹn má ti kọ́kọ́ lè gbọ́ àwọn ọmọ yìí ẹjọ́ Yorùbá ni mí. ẹjọ́ ẹ bá wa jókòó kábíyèsí Ọọ̀ni òun fẹ́ débi ẹjọ́ àgbẹ̀ kí gbogbo bíbá yìí ó ní ètò. ẹjọ́ ẹ bá wa mú jókòó. olóńgbà ẹgbà gbèdé nàbà mi Elédùmarè ọba àràbà yìí àlàyé ògbé wúyá sọlá ògbé ládélébà ṣòro ìrànlọ́wọ́ ọba òkúta olójú iná alágbádá iná ọba tó tó bani aláṣẹ ilé ọmọ oníṣẹ́ káyàtì olúwa wa orúkọ rẹ ti ní ìpè ìgbògbà ayé ọba àpẹẹrẹ ayé ọba ṣẹ̀dá ayé olúwa lókè ìgbàgbà ó tó wà jápẹ̀lẹ̀ ìgbẹ̀yìn ọba jẹmọ́ ti ti wá ṣe arúgbó ọjọ́ alágbádá ìtura ìrẹ́ ìpè ó ṣe bá kíyèsí ìgbà
Ngozi. Mama Ngozi Abi. Mama Ngozi, Mama Ngozi. Mama Ngozi, come out from her. That Mama Ngozi will be with us today. Why are you shouting my name? How do people leave this and say, "Find this about?" Oh yes, yes, I won't leave. I'm going to tell the thing that belongs to me. Yes, I shifted the clothes because I wanted to have my clothes. So what is my breath? Please tell me. Yes, madam, what are you trying to do? As you can see, I'm trying to spread my clothes. What is your problem? What is the matter? What is the matter? I can't tolerate yourself. No, I can't tolerate anybody. Why not? I can't tolerate each other in this school. Did you say tolerance? Yes, my fellow people are wonderful educators. Tolerance is an act of having respect for each other's behaviors, which means we should tolerate each other and know that there are individual differences. For us, our culture is not the same. Yes, my fellow people are wonderful educators. If we want to live peacefully with our neighbor, we should learn how to tolerate each other. Characteristics of tolerance: 1. Respect other behaviors and ways of doing things. 2. Behave with others because their behavior is different from us. 3. Try as much as possible not to get angry with each other because their behavior is contrary to us. 4. Forgive and accept each other with love. Yes, full society is the type of society where people tolerate and cooperate together. This means that we can only be united in our country if there is no problem of intolerance and conflict. Nigeria is a multicultural and multi-ethnic nation. Like this, we expect different peoples and different behaviors. If we still want the country to remain like this, we must tolerate ourselves. A word is enough for the wise. Tolerance, tolerance, tolerance is very important in our society. In fact, I rest my case. Together,
dàpọ̀ o. èyí bọ́ bá ṣe wà Oòduà. Yèyé ó bá ṣe wà Oòduà láti ilé Ifẹ̀. Lẹ́yìn náà ẹ tí àmì ẹ̀yẹ tí a máa pè sí orí pẹpẹlẹ yìí láyé kàn báyìí. Abdulkabir Adéyínká Adémọyè kábíyèsí òwúrọ̀ làwà LTV ẹ̀yẹ ká pàtẹ́wọ́ fún ọtọ́ ṣe ń bọ̀ síta báyìí. Abdulkabir Adéyínká Adémọyè kábíyèsí òwúrọ̀. Bàbá wa Abdulkabir Adéyínká ọmọ Adéwuyì ọmọ Adéwuyì ẹ̀dúró kábíyèsí o.
Omoluabi festival ààyè tọ̀ ní sí lówó lọ́mọ àlàáfíà àtàkùn bá ń lẹ̀ ẹ̀sọ́ ẹ̀ṣẹ́. kábíyèsí àgbàlagbà ni wọ́n nínú àwọn pèrèpèrè bàbá nígbà tí wọn ò tí ì bímú àyí ni wọ́n ti sọ̀rọ̀ bàbá ẹ̀kọ́ wọn ní wọ́n ti sí o àìsàn ní sẹ́yìn bẹ́ẹ̀ ní dùbúlẹ̀ ìsàn sàdúrà tí bàbá gbọ́. ọmọ ọlọ́dún kìí tẹ̀sí. ẹ̀yà mọ́tò pẹ̀lú bàbá ọ̀gá lọ́dún gbogbo àwọn tá a gbé ìdílé pẹ̀lú bàbá ojú òní ìwọ̀n gbàgbọ́ àwọn ọlọ́run ṣé ẹni máa bá yá àwọn lẹ́jẹ̀ndì nìyẹn àwọn tó gbóni bàbá wọn olóyè ọlọ́lẹ́kẹ̀ẹ́ náà wọ́n àmì ẹ̀yẹ wọn bàbá wa òwò ọ̀làwà ọba dání ọ̀sán wa o.
Just one.